Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday, July 30 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ṣáájú mi tó tẹ̀síwájú, ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí lórí YouTube níbi tó ti ń kún tó ti ń ṣẹ̀dálẹ̀ tá ti ń sọ̀rọ̀ nípa lucky number, tá ti ń sọ̀rọ̀ nípa ìlera ara wa, ibi tó dára láti kọrí ṣíṣe prayer, àkókò tó dára jù láti ṣe prayer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lọ wò lórí YouTube Ìṣẹ̀dá Spiritual. Oníràwọ̀ iná tó kàràn yẹn Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ rere gbà lọ́jọ́ tó lè jẹ́, ọjọ́ tó ṣe pé gbogbo akitiyan yín báyìí ó máa yọ o, akitiyan yín máa yọ dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín máa láwọn nǹkan tẹ́ fẹ́ ṣe rẹpẹtẹ lọ́jọ́ tòní, ṣùgbọ́n tó ṣe pé ẹ máa rí àwọn ìgbárùkùtì látọ̀dọ̀ àwọn ènìyàn tó gbà yín ká. Tẹ́ ẹ bá rí ìgbárùkùtì kankan, àwọn nǹkan tẹ́ ń ṣe yìí á jẹ́ nǹkan táwọn èèyàn máa appreciate púpọ̀. Àwọn èèyàn máa appreciate iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, tó sì máa bí kí iṣẹ́ yín kó lọ bó ṣe yẹ kó lọ. Pàápàá lóòrọ̀ kùtùkùtù tẹ́ bá jí, àwọn nǹkan tí ẹ bá ń ṣe lóòrọ̀ yìí, ẹ ní dá nìkan ṣe o, ẹ máa rí support, ẹ máa ràdúró tì ní ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́ látòórọ̀ títí dàṣálẹ́ gbọ̀n, látàrí gbogbo nǹkan yín máa lọ bó ṣe yẹ kó lọ ní, gbogbo iṣẹ́ yín máa lọ dáadáa, àwọn customer yín máa tún búrẹ́kẹ́ sí dáadáa, connection máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì làwọn nǹkan tẹ́ ti ń jùmọ̀ ṣe pọ̀ pẹ̀lú àwọn èèyàn láti jọ́ mẹ́ta, tẹ́ ti ń wò pé nǹkan yìí a fẹ́ kó ṣeé ṣe, nǹkan yìí a fẹ́ kó rí bí a ṣe ń fẹ́, ó ṣeé ṣe kí ó rí bí ẹ ṣe ń fẹ́ lásìkò yìí o, ó ṣeé ṣe kẹ́ ṣàṣeyọrí lórí àwọn nǹkan kan tí ẹ ti ń gbà lérò pẹ̀lú àwọn mélòó kan láti jọ́ mẹ́ta, ó ṣeé ṣe káṣeyọrí wáyé lórí ẹ̀ lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á gún régé dáadáa lọ́jọ́ tòní o. Ọ̀rẹ́ á dàbí family lọ́jọ́ tòní ni o, ọ̀rẹ́ á dàbí olólùfẹ́ lọ́jọ́ tòní ni. Ọjọ́ tòní dára púpọ̀, kẹ́ fi bẹ́ẹ̀ bí ṣe, kẹ́ bára ṣe, kẹ́ bójúlùmọ̀, kẹ́ bá ògbìyàn ṣe pátápátá, látàrí pé ẹ̀yin gangan ni social bí ọjọ́ tòní. Ẹ̀yin gangan làwọn èèyàn máa fẹ́, àwọn èèyàn máa fẹ́ bá yín sọ̀rọ̀, máa fẹ́ bá yín ṣe lénìí, ẹ̀yin náà sì fẹ́ bá wọn ṣe lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ọ̀pọ̀ yín sì yóò ṣeéṣe kí ẹ láwọn nǹkan tó jọ mọ́ bí ìpàdé kan lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ìpàdé náà máa jẹ́ tó ṣe pé ó máa jẹ́ ìta mú kínú ìdààmú káyọ̀ yín, kó sì ṣe kẹ́ léèyàn tí ó ń ní ṣíṣe kan tó fẹ́ ṣe láyìíká yín, tó ṣe pé ẹ máa support wọn, tàbí kẹ́yìn fúnra lára yín ní nǹkan tẹ́ fẹ́ ṣe tí wọ́n á fi support yín dáadáa lọ́jọ́ tòní. Nọ́mbà 6 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 8 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá Southwest sì dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn kan bíi erékún ríro tàbí kí ikọ́ tútù àbí jẹ̀díjẹ̀dí kó fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ẹ̀yin tẹ́ ti ń wá iṣẹ́ látijọ́ mẹ́ta, possibility wà fún yín kí ẹ rí iṣẹ́ àlùbáríkà lásìkò yìí o. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ ti ń lé nǹkan kan níbi iṣẹ́ látijọ́ mẹ́ta bí contract yẹ kó wọlé, yẹ kí nǹkan yìí tó mi lọ́wọ́, ó ṣeé ṣe kó padà tó yín lọ́wọ́ ní ọjọ́ tòní. Ọjọ́ rere gbà lọ́jọ́ yìí jẹ́, tẹ́ bá ń jáde lọ ẹ múra dáadáa, kí ẹ dùn rí lójú, ẹ rí dájú pé ẹ pọ́nra yín lé, ẹ tó ráwọn èèyàn máa pọ́n yín lé dáadáa lọ́tùn lósì lọ́jọ́ tòní. Àwọn èèyàn á yẹ yín sí dáadáa lọ́tùn lósì lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ti wà nídìí iṣẹ́ kan látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kẹ́ rí iṣẹ́ náà ṣe láṣeyọrí lọ́jọ́ tòní. Èní dára púpọ̀ láti fi sáré lórí ọ̀rọ̀ iṣẹ́ yín, láti fi rí dájú pé ẹ ṣàkitiyan, láti rí dájú pé gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe pátápátá ẹ ṣe wọ́n láṣeyanjú o. Gbogbo òdì bó ṣe lè hàn kó rí iṣẹ́ náà fẹ́ dàbí ìgbà pò lágbára tó. Jẹ́ ti máa fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ dáadáa látijọ́ mẹ́ta tẹ́lẹ̀, tó ṣe pé ẹ ti ń ṣe oríṣiríṣi fún customer yín, tó sì jẹ́ pé nǹkan tí kò tẹ́ wọn lọ́rùn lẹ̀ ń ṣe, ó ṣeé ṣe káṣírí fẹ́ tú lásìkò yìí, ó ṣeé ṣe kí nǹkan náà kó fẹ́ affect yín lásìkò yìí, kẹ́ kíyèsára púpọ̀. Ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ ṣiṣẹ́ yín dáadáa, tẹ́ bá ṣe fálẹ̀ mọ́ṣẹ́ sí, tẹ́ bá ṣe gbéṣẹ́ yín sí, òun náà lẹ ṣe máa ní lọ síwájú sí dáadáa lọ́jọ́ tòní. Ṣé yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 10 lóru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 10 lóru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n nǹkan tó jọ mọ́ egungun ara lè fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ lògùn tí ilé ìbá wáyé kẹ́ kíyèsára. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ rere gbà lọ́jọ́ yìí jẹ́ o. Ọjọ́ tó ṣe pé tó bá gẹṣin inú yín kò lè kọsẹ̀ rárá, ẹ máa ṣáfáfá,
ẹ máa lákìtìyàn gan tó ṣe pé gbogbo akitiyan tẹ́ ń ṣe pátá ó máa béèrè ábídùnú àbáyọ fún yín. Ẹ máa ríre gbámú dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá làwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí. Wọ́n á ní lágbájá yẹn in fact ó lọ́pọlọ, lágbájá yẹn dẹ̀ tún wá sharp dáadáa, lágbájá yẹn mọ bọ́ yẹn ń ṣe nǹkan yìí dáadáa. Ọjọ́ tòní ẹ fálẹ̀ mọ́ṣẹ́ yín gangan, ẹ fálẹ̀ mọ́ṣẹ́ kẹlẹ̀ láǹfààní àtòrí gbámú. Oore ìlú òkèèrè ń bọ̀ fún yín, oore ọ̀nà jíjìn ń bọ̀ fún yín, oore àgbàyanu láti ìlú òkèèrè ń bọ̀ fún yín tó ṣe é pé á bí kọ́kàn yín balẹ̀, á bí kíni yín dùn, àbí kára yín yá gágá dáadáa. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi rí dájú pé ẹ nawọ́ gan àwọn nǹkan tí ẹ ti ń fẹ́ ṣe látijọ́ mẹ́ta láti ṣe. Bẹ́ẹ̀ sì ni ẹ wá ìmọ̀ lọ́jọ́ tòní. Gbogbo ìmọ̀ tí ẹ bá wá lọ́jọ́ tòní tẹ bá ní, ìmọ̀ náà máa ràn yín lọ́wọ́ ní kíákíá ni. Kò sí ẹ̀ ń ṣe ìmọ̀ tó ṣe pé ó dọjọ́ iwájú kó tó ràn yín lọ́wọ́ ní kíákíá lá máa ràn yín lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín tí ó ṣe pé ẹ ti ń lé travel látijọ́ ẹ̀, mo fẹ́ rìn ìrìnàjò, mo fẹ́ rìn ìrìnàjò, ìrìnàjò náà máa bọ́ sí o. Wọ́n máa pè yín pé lágbájá bóyá wá rìn ìrìnàjò náà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ míì ní tẹ́ẹ̀tì ẹ̀wùlẹ̀ plan ìrìnàjò máa wà lẹ́sẹ̀ yín lásìkò yìí o. Ẹ máa láwọn travel tẹ fẹ́ lọ lọ́jọ́ tòní tó ṣe é pé travel náà máa jẹ́ èyí tó ṣe é pé ó máa jẹ́ travel àṣeyọrí, travel ọlá, travel ire gbogbo lọ́jọ́ sí tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ fún yín. Ẹ lè travel lọ síbikíbi láti lọ láti bọ̀, kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ máa lọ re, ẹ máa bọ̀ re ibikíbi tẹ bá ń lọ lẹ́nìí, kò sí problem rárá. Ìrìnàjò máa wà lẹ́sẹ̀ yín, ẹ̀yin fún alára yín gan ìdíyàn ní mọ́lé. Kò ní ṣe bí ìgbà bí kẹ́ wà lójú kan rárá, bí ìgbà bí kẹ́ káàkiri ló máa rí. Ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ jáde lọ láti lọ wá oore. Ẹ má jókòó sílé láìṣe nǹkan rárá lọ́jọ́ tòní. Ẹ connect pẹ̀lú àwọn èèyàn káàkiri. Nǹkan yẹn á búrẹ́kẹ́, ọjà yẹn á yá dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn bá yín dúnàdúrà dáadáa. Gbogbo nǹkan yẹn á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Ṣé á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire wá wọlé fún yín lénìí. Bíìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 1 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 4 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera yín á jí pépé ṣùgbọ́n ọwọ́ bàrádì ríro tàbí ọwọ́ ògòrò ẹ̀yìn ríro lè fẹ́ máa dùn yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ dúró ní position kan fún ìgbà pípẹ́. Ẹ jókòó pẹ́, ẹ dúró pẹ́ torí ìlera ara yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí lọ́jọ́ ìjẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ẹ máa rí àwọn kankan tó ṣe pé á dàbí nǹkan tó fẹ́ yí ayé yín padà. Ẹ máa ráwọn ipò padà kankan nínú ìgbésí ayé yín. Ẹ máa kẹ́fìn ẹ̀ tó ṣe pé ìmáàmù kìíní dùn àmúkáyọ̀ yín kún. Ẹ máa wò pé nǹkan yí padà o. Pàápàá yín tó bá ṣe pé ẹ ti dà kankan pọ̀ pẹ̀lú èèyàn láti ọjọ́ mẹ́ta sẹ́yìn, nǹkan tẹ́jọ́ dà pọ̀ pẹ̀lú èèyàn yẹn ó máa já sáṣeyọrí lénìí o. Á já sí ìwó lénìí. Á já sọ́lá lónìí fún yín. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe lọ́jọ́ tòní. Kẹ́ rí àwọn nǹkan tó ṣe pé bí ìfà kífà wọlé fún yín lọ́jọ́ tòní. Àwọn oore tó ṣe pé ẹ ti ẹ̀ ṣe wàhálà rẹpẹtẹ fún, ẹ ti ẹ̀ ṣakitiyan rẹpẹtẹ fún, ó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Èyí sì jẹ́ nǹkan tá mú inú yín dùn, tá máa yọ yín kún dáadáa. Tó bá ṣe pé bí nǹkan bí aáwọ̀ àbí issue tí ń wáyé láàrin yín àti ẹni tó dàbí àná yín tàbí olólùfẹ́ yín gangan, ó ṣe é ṣe kí gbogbo ẹ̀ fẹ́ níyanjú lọ́jọ́ tòní. Kí ẹ rí àwọn kankan yanjú lọ́jọ́ tòní tá tún mú kí ọkàn yín balẹ̀, tá mú kí ìbáṣepọ̀ yín dára púpọ̀ nínú yín lọ́jọ́ tòní. Ẹ máa ní higher libido. A máa ṣọkùnrin bí ìgbà pé ó ń wá bo. Bẹ́ẹ̀ sì la máa ṣobìnrin náà bí ìgbà pé èmi ti ń wá kọ́ lẹ́gbẹ̀ẹ́ mi. Ó dára púpọ̀ fẹ́yìn tẹ́ ti marry kí ẹ jọ wà pẹ̀lú ara yín lọ́jọ́ tòní o. Látàrí pé ìbáṣepọ̀ yín máa wọnú ara púpọ̀. Èyí sì máa bí kí ẹ ní more stronger bond dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ tẹ́ bá lọ síbi iṣẹ́. Ẹ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ṣe pé ó lè mú káyé yín padà. Òun náà ni kẹ́ ẹ ṣe lénìí o. Síbẹ̀síbẹ̀ náà ẹ máa wá àwọn ipò padà nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Láṣẹ lọ́wọ́lọ́wọ́ bá ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó máa wọlé fún yín tó sì jẹ́rìí owó fà. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 4 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà sì dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera yá wá jí pépé. Ṣùgbọ́n nǹkan tó dàbí jẹ̀díjẹ̀dí tàbí nǹkan tó dàbí àwọn bíi sexually transmitted infection àbí toilet infection, rí dájú pé kíyèsára, ẹ take precaution káwọn nǹkan yìí kó má wáyé lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tábí láàrin July 23 sí August 22. Ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ olólùfẹ́ ló jẹ́ o. Ọjọ́ tó ṣe pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn, á tòrò, á lárinrin. Gbà pé ẹ ti ẹ̀rí ìfẹ́ rí rárá ni ní tí ẹ fi nífẹ̀ẹ́ ara yín. Ẹ máa nífẹ̀ẹ́ ara yín gidi gan lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín máa wọnú ara gidi gan lọ́jọ́ tòní. Ó dára kẹ́ rí dájú pé ẹ lọ àkókò àti ìgbà tó pọ̀ pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní o. Tó bá ṣe pé bóyá ẹ máa fi bẹ́ẹ̀ gbà tira yín tẹ́lẹ̀, ní ẹ máa gbà tira yín dáadáa. Á ṣe yín bí ìgbà pé bóyá ká ti ẹjọ́ wà, bóyá ká ti ẹjọ́ jáde, bóyá ká ti ẹjọ́ wà papọ̀, bóyá ká ti ẹjọ́ sùn papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn máa wáyé púpọ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín náà ó ṣe ṣe kí mi ẹnu yín pàdé olólùfẹ́ lọ́jọ́ tòní o. Tó sì jẹ́ pé olólùfẹ́ náà ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa. Ọjọ́ tòní ọjọ́ ìfẹ́ ló jẹ́.
ó jẹ́ olólùfẹ́ ló jẹ́, ẹ fìfẹ́ hàn sí olólùfẹ́ yín, ẹ ṣe dáadáa sí wọn. Nǹkan tó bá dàbí àwọ̀ látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ yanjú lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín náà sì rèé, ó ṣeé ṣe kí ẹ ní àwọn akitiyan tẹ́ fẹ́ ṣe fún olólùfẹ́ yín. Olólùfẹ́ yín náà sì lè lákitiyan tí wọ́n fẹ́ ṣe fún yín náà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní tún jẹ́ ó ṣe kó dára púpọ̀ láti fi balance àwọn nǹkan tí ò tí ì balance nínú ìgbésí ayé yín. Ẹ ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́ lè gbé gbà láti rí dájú pé gbogbo nǹkan tó dàbí àwọ̀ èyí tó ń wáyé láàrin yín àtàwọn olólùfẹ́ yín yẹn kò tún máa wáyé mọ́. Gbogbo ẹ̀ jẹ́ nǹkan tó ṣe kó dá ìdá pátápátá. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá kíyèsára náà lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí ìbínú jọjọ kó fẹ́ wáyé pàápàá lọ́wọ́ alẹ́. Ó ṣeé ṣe kí ìbínú jọjọ fẹ́ wáyé láàrin yín àti olólùfẹ́ yín tẹ́lẹ̀ lè fẹ́ cause issue lásìkò yìí tó bá ti wà lásìkò full moon. Èyí sì ń tọ́ka sí pé orí gbogbo èèyàn ló máa kún. Olólùfẹ́ yín wá lè sọ̀rọ̀ kan tó ṣe pé a fẹ́ kan yín lára bákan, tá fẹ́ mú yín bínú. Ẹ rí dájú pé kíyèsára púpọ̀ púpọ̀, ẹ má bínú. Tẹ́ bá ti bínú, tẹ́ fẹ̀lẹ̀ ṣe tẹ́ fọgbọ́n ṣe full moon yìí, ó máa ṣiṣẹ́ dáadáa sọ́dọ̀ yín o. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀ ń bínú àbí nǹkan lájú bó ṣe yẹ lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí full moon yìí kó fẹ́ affect relationship yín púpọ̀ púpọ̀. Ìfẹ́ ni kẹ́ wá fi lò lọ́jọ́ tòní. Látàrí pé ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀gá yín á wà okay dáadáa. Ìbáṣepọ̀ yín àtọmọṣẹ́ náà á wà okay dáadáa. Tẹ́lẹ̀ sì máa bí kí gbogbo nǹkan lọ dáadáa láàyè iṣẹ́. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín náà dára. Bẹ́ẹ̀ sì ni owó náà wá lè wọlé fún yín látara bẹ́ẹ̀. Purple jẹ́ colour tó dára jù fún yín láti wọ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9:15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 12 lórúkànjọ́ sí aago 1 lórúkànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín tí fi ṣe prayer lọ́jọ́ tòní. Èyí ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera yín wá jí pépé ṣùgbọ́n ẹ máa ní lower back pain bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jẹ oúnjẹ tí wọ́n ti fi chemical preserve jù, ẹ sì jẹ oúnjẹ tó fresh kẹ́mọ́mí dáadáa náà pẹ̀lú oníràwọ̀ ìpẹ́ funfun. Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Bó tilẹ̀ jẹ́ pé ẹ ti ń busy díẹ̀díẹ̀ láti bí ọwọ́ àná. Busy tẹ́ ní ìmọ̀ tó dá yàtọ̀. Ẹ máa láwọn nǹkan tẹ́ máa ṣe lọ́jọ́ tòní tó máa tẹ́ máa fi busy púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni ó sì ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín tó ṣe pé àìlera ti ń jẹyọ látijọ́ mẹ́ta tẹ́ ti ń dà sábì aṣọ tẹ́ ti ń wò pé wò mi ì tí ì ráyè jàre tó bá yá màmá lògùn tó bá yá màmá ṣe gbá. Àìlera náà lè búrẹ́kẹ́ gan lọ́jọ́ tòní. Ó lè jẹyọ gidi gan lọ́jọ́ tòní tó ṣe pé a fẹ́ stress yín díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fókọ̀sì lórí ìlera ara yín. Ẹ fókọ̀sì dáadáa lé lórí. Ohun tó bá yẹ kí ẹ mójútó. Owó tẹ́ bá ná lọ́jọ́ tòní, owó àlàáfíà ló máa jẹ́ o. Kò ní jẹ́ owó tipátipá. Agbára lọ́wọ́ Ọlọ́run bá. Ẹ rí dájú pé ẹ tọ́jú ìlera ara yín. Ẹ take care ara yín dáadáa. Bẹ́ẹ̀ sì ni tíṣẹ́ bá wá pọ̀ ńlẹ̀ fún yín, tí task pọ̀ ńlẹ̀ fún yín rẹpẹtẹ. Ẹ rí dájú pé ẹ mójútó àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lénìí. Ẹ má fèní ṣeré, ẹ má fọjọ́ tòní falẹ̀ rárá. Èní ò wá tí wá dára púpọ̀ fún yín láti fi ní pé ẹ ń rìnrìn òru rárá. Ẹ má káàkiri lóru ju bó ṣe yẹ lọ. Àwọn ohun tí ó sì ti tò nínú ìgbésí ayé yín, èní dára púpọ̀ kẹ́ fi rí dájú pé ẹ tó pẹ̀lú ọgbọ́n ni o, pẹ̀lú ìmọ̀, pẹ̀lú òye, kì í ṣe pẹ̀lú wúruwùru. Torí ohun tẹ́ bá kánjú ṣe lọ́jọ́ tòní, nǹkan náà máa fẹ́ dàrú. A fẹ́ dàbí ìgbà pé kẹ́ tuntun bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ ń tẹ̀lé kẹ́ lè ṣàṣeyọrí lórí nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí. Gbogbo iṣẹ́ tó wà ti wà lọ́rùn yín látijọ́ mẹ́ta torí task pọ̀ ńlẹ̀ lọ́wọ́ yín lásìkò yìí. Àwọn task yẹn rí dájú pé ẹ complete ẹ lọ́jọ́ tòní. Ẹ ṣe pàtàkì tí wọn láti complete gbogbo ẹ lọ́jọ́ tòní. Kẹ́ lè free, kọ́kàn yín lè balẹ̀, kẹ́ lè wá àkókò láti relax dáadáa. Ìfẹ́ yín á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó lè wọlé fún yín lénìí. Beige jẹ́ colour tó dára jù fún yín láti wọ láṣọ lónìí. Aago 9:15 ní àṣálẹ́ sí aago 11 láṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 2:10 ní òrùkànjọ́ sí aago 3:10 lórúkànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé ṣùgbọ́n ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí nǹkan bí inú rírun tàbí inú kíkù àbí kárùn máa kù nínú yín àbí kí ẹ fẹ́ ní àwọn nǹkan tí ó jọmọ́ bóyá bí ulcer àbí anything tó jọmọ́ tinú. Ẹ rí dájú pé kíyèsára lọ́jọ́ tòní. Ẹ má mú nǹkan tó wà carbonated, bẹ́ẹ̀ sì ni kí ẹ ṣe oúnjẹ jẹ lọ́jọ́ tòní. Oúnjẹ tẹ́ bá mọ̀ pé kò bá yín lára mu má jẹ rárá lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ marry me fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ oríire gbà lọ́jọ́ ìjẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé ẹ máa wà láàrin owó, ẹ máa wà láàrin ọlá, ẹ máa wà láàrin ire gbogbo ni o. Ẹ máa rí àǹfààní ọ̀nà jíjìn. Bá ṣe sọ lánàá náà lórí lé ní ṣùgbọ́n tẹ̀lé tí wá lékè kájú tàná lọ. Èní yìí ire tó ṣe é pé ti ẹ̀rọ kan with force àwọnú ayé yín o. Ire ńlá wọlé sínú ayé yín lọ́jọ́ tòní o. Ẹ máa gbúròó òkèèrè báyìí, ẹ máa dunnú, ẹ máa fò sókè, ẹ máa yọ. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ dáadáa lọ́jọ́ tòní. Ara yín á yá gágá yàtọ̀, ara yín á jí pépé yàtọ̀. Ó ṣeé ṣe kí ẹ níbì kan tí ẹ fẹ́ rìnrìn àjò lọ ní kíákíá tó ṣe pé ìrìn àjò náà máa bí pé wòròwòrò mo fẹ́ sáré débi báyìí. Ní kíákíá mo fẹ́ sáré débi báyìí kí nǹkan lè lọ dáadáa ni o. Nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé gbogbo ọjà yín pátápátá ó ṣeé ṣe kí ẹ gbé ọjà tà dáadáa tó ṣe pé àwọn èèyàn máa bá yín dúnàádúrà. Ádàbí àpọ̀dọ̀ yín gangan ló ń darí èrò wá sọ́dọ̀ ẹ̀ ní. Àwọn èèyàn á yàdọ̀ yín dáadáa láti bá yín dúnàádúrà lẹ́yìn tẹ́jẹ́ tajàtajà.
ẹ̀yin tẹ́jọ́ níṣẹ́ oṣù náà ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí wọ́n wò pé kí la lè fi dá lágbájá yìí lọ́lá, kí la lè fi ta lọ́rẹ, ó lè jẹ́ bùn, ó lè jẹ́ promotion, kò sí nǹkan tí wọ́n lè fi ta yín lọ́rẹ lọ́jọ́ tòní torí ẹ máa wà creativity yẹn ti máa lò dáadáa ní ibikíbi tí ẹ bá wà tó sì jẹ́ pé afárahàn táwọn èèyàn máa tún fi gbà tí yín dáadáa. Ẹ má dàbí magnet lénìí ní tí gbogbo èèyàn máa fẹ́ máa lẹ̀ mọ́ pé lágbájá jẹ́ ká súnmọ́, jẹ́ ká lọ bá ṣe, jẹ́ ká lọ bá kájà. Bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ tòní o. Púpọ̀ ọ̀nà yín lọ́jọ́ tòní ẹ máa rí ìdùnnú látara ohun tẹ́yin fúnra lára yín tẹ́yin gbé kalẹ̀, látara ohun tẹ́yin fúnra lára yín tẹ́yin ṣe. Bẹ́ẹ̀ sì ní rí ọ̀nà jíjìn máa wọlé lọ́tùn lósì fún yín dáadáa lọ́jọ́ tòní tó máa jẹ́rìí àgbàyanu. Nǹkan yín á kẹnu sí dáadáa, ìmọ̀ yín á tún lékún sí, ọlá yín á tún lékún sí dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní yìí àtàpọ́nlé yín á tún búrẹ́kẹ́ sí dáadáa. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ fún yín o. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Àṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire wá wọlé fún yín dáadáa lénìí. Góòlù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 6 kò gún ìṣẹ́jú ní ìdájí sí aago 7 kò gún ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera yín wá jí pépé, ṣùgbọ́n ẹ ṣọ́ra ṣe spinal cord tàbí kí ọwọ́ òkè ẹ̀yìn tàbí kí ìgbàyà kó máa ronú olè fẹ́ wáyé púpọ̀ lọ́jọ́ tòní kẹ̀kẹ́ sára. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí òun lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé àwọn èèyàn àti fámìlì yín á gún régé gidi gan. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti ń ṣiṣẹ́ ilé láti ọjọ́ mẹ́ta, bóyá iṣẹ́ inú ilé yín gangan, bóyá iṣẹ́ ilé tẹ̀ ń ṣe ni àbí iṣẹ́ tí inú ilé yín gangan ṣe é ṣe kí ẹ láṣeyọrí ṣe lórí ẹ̀ lọ́jọ́ tòní. Bákan náà sì rèé púpọ̀ nínú yín máa busy pẹ̀lú nǹkan tó jọmọ́ títí ọ̀rọ̀ ilé àbọ̀wọ̀ fámìlì dáadáa lọ́jọ́ tòní. Bùkátà fámìlì lè tún dìde dáadáa lọ́jọ́ tòní tó ṣe é pé fẹ́ wà lọ́rùn yín. Ẹ máa láwọn responsibility tẹ́ máa fẹ́ mójútó pé mo ní láti ṣe gbá, mo ní láti ṣàwo, mo ní láti mójútó nǹkan yẹn tó sì jẹ́ pé Ọlọ́run máa padà fún yín ṣe. Tẹ́ bá rí gbogbo ẹ̀ ṣe láṣeyọrí ọjọ́ tòní. Gbogbo nǹkan tó bá dàbí aáwọ̀ láàrin èèyàn àti family member ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ padà die down lọ́jọ́ tòní o. Ṣùgbọ́n tẹ́ bá wà ní family kan tó ṣe é pé èèyàn kan máa ń kanra lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ wulẹ̀ rí dájú pé ẹ move away kúrò lọ́dọ̀ wọn, ẹ fún wọn ní space díẹ̀ kí ara wọn lè fi rọlẹ̀ torí tó ṣe ń kanra yín tẹ́yìn náà bá ní pẹ̀fẹ́ kanra pẹ̀lú ẹ̀. Ilé bí nǹkan tó máa lágbára, ó lè bí ìjà, ó lè bí yánpọnyánrin pàápàá pẹ̀lú ẹni tẹ́jọ́ ń gbénu ilé tàbí ẹni tí ó jẹ́ bí neighbor yín. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi sokùn family pọ̀ ni o. Ọjọ́ tó dára ló jẹ́ láti fi ṣàtúnṣe inú ilé. Ọjọ́ tó sì dára ló jẹ́ láti fi rí dájú pé nǹkan tí ẹ rà ní ilẹ̀ yẹn ẹ lọ ṣe prayer lé lórí pé Elédùmarè wọ́n lásìkò fún mọ̀mọ́ tá a wáyé o, ilẹ̀ tí mo rà yìí kí n rí ṣe láṣeyọrí o. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ráwọn àṣeyọrí kọ̀ọ̀kan ṣe lọ́jọ́ tòní lórí ọ̀rọ̀ tó jọ mọ́ ilé, ilẹ̀, ọ̀rọ̀ inú ilé, àbọ̀rọ̀ family lọ́jọ́ tòní tó ṣe pé á mú kọ̀ọ̀kan yín balẹ̀ pẹ̀sẹ̀. Tẹ́ bá lọ síbi iṣẹ́ yóò sì wàhálà iṣẹ́ yín á lọ dáadáa. Bá ṣe pé yín àtàwọn olólùfẹ́ yín náà dára, èrè owó náà ó lè wọlé fún yín lénìí pàápàá fẹ́yìn tẹ́ ń ṣiṣẹ́ láti ilé. Off-white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bẹ́ẹ̀ sì ni lucky nọ́mbà yín jẹ́ nọ́mbà 4. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ọyá wájú pépé ṣùgbọ́n àyà dídùn tàbí àwọn nǹkan tó jọmọ́ kí àwọn bíi emotional heartburn bíi kí ó ṣe pé àròkàn wá máa fa káyà máa dùn yín lọ́jọ́ tòní. Gbogbo nǹkan yẹn lè wáyé lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù. Ìdènà sí àwọn nǹkan tó tutù ju bó ṣe yẹ lọ tàbí nǹkan tó ṣe pé ó gbóná ju bó ṣe yẹ lọ lénìí kẹ̀kẹ́ sára. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ọ̀rọ̀ ẹnu yín máa fìdí múlẹ̀ dáadáa. Ọ̀rọ̀ ẹnu yín báyẹn lè lò lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ lè fọwọ́ ẹnu yín ẹ lè fi gbáre, ẹ lè fọwọ́ ẹnu yín ẹ lè fi béèrè oore, ẹ lè fọwọ́ ẹnu yín ẹ lè fi polówó ọjà yín, ẹ lè fọwọ́ ẹnu yín ẹ lè fi dánú pẹ̀lú ọ̀rọ̀ ara tí yín gangan kẹfì pọ́n ara yín lé níwájú àwọn oníbàárà yín dáadáa. Ọjọ́ tòní gbogbo nǹkan tẹ́ bá ń sọ pátápátá làwọn èèyàn máa nígbàgbọ́ nínú rẹ̀. Ọ̀rọ̀ yín bá fìdí múlẹ̀ dáadáa. Pàápàá ìbáṣepọ̀ yín àti àwọn tó jẹ́ family member yín kọ̀ọ̀kan ó máa close dáadáa. Bẹ́ẹ̀ sì ni àwọn tẹ́jọ́ wà láyìíká ara yín ẹ máa láǹfààní àtijọ́ jíròrò dáadáa lọ́jọ́ tòní. Táǹfààní àtijọ́ jíròrò bá yọ látijọ́ mẹ́ta, èní ìrọ̀bẹ máa yọ jíròrò. Ìyẹn tó olólùfẹ́ yín náà jíròrò dáadáa lọ́jọ́ tòní. Ó dára kí jíròrò yín lọ́jọ́ tòní kó jẹ́ tó ṣe pé ó dá lórí ọ̀rọ̀ ìlọsíwájú ayé yín ni ó dá lórí ọ̀rọ̀ bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa, bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa sínú ìgbésí ayé lásìkò yìí. Ọjọ́ tòní ẹ má kàn sọ̀rọ̀ lásán, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀wà ìtọ́ sẹ́nikẹ́ni. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ ẹnu yín kó jẹ́ òǹjọ́ rere fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ wá àkókò láti ṣe prayer pàápàá lásìkò prayer time yín tí ń ṣaago 1 ní òrukànjọ́ sí aago 2 lórukànjọ́ tàbí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ọ̀rọ̀ tó ṣe pé ẹ ti ń fẹ́ sọ pẹ̀lú yàn bóyá fún appointment kan ni, bóyá fún ìdàgbàsókè kan ni, bóyá fún ọ̀gá ibi iṣẹ́ kan ni tó ṣe bó ṣe ṣe kó jẹ́ pọ́jọ́ tòní gangan ló máa fún yín nígbà láàyè. Ẹ jìjọ jíròrò lórí nǹkan tẹ́yin fúnra lára yín fẹ́ tó
sì jẹ́ pé ọ̀rọ̀ náà máa jẹ́ nǹkan tó ṣe pé á jẹ́ kí wọ́n ní interest ní púpọ̀ pẹ̀lú bá ṣe gbọ́rọ̀ kalẹ̀ sí èmi yẹn máa lẹ́ran fẹ́ lára gbogbo èèyàn ló máa nífẹ̀ẹ́ yín pàápàá bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tí gbogbo èèyàn ló máa nífẹ̀ẹ́ ọpọlọ yín á sì jí pépé dáadáa àwọn kankan máa wá sí yín lọ́kàn bíi àìdíà lọ́tùn lósì tó ṣe pé àìdíà yìí ó dára kẹ́ ẹ mú lò lórí nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe lásìkò yìí nǹkan tẹ́ bá sì ń ṣe lásìkò yìí ó dára kẹ́ ẹ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó ṣe ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ láì jẹ́ pé ẹ ronú jinlẹ̀ lé lórí rárá ẹ sì gbọ́dọ̀ ṣe iyèméjì lórí nǹkan bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ argue pẹ̀lú ẹnikẹ́ni lọ́jọ́ tòní kágímẹ́ǹtì náà máa lọ dé nǹkan tó máa dariwo ńlá ẹ kíyèsára púpọ̀ iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ tẹ́ bá polówó iṣẹ́ yín dáadáa bá ṣe bóyá àti olólùfẹ́ yín á dára eré owó lè wọlé fún yín lónìí lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 1 lórúkọjọ́ sí aago 2 lórúkọjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní àpá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún ìrora wájú pépé ṣùgbọ́n ṣe ṣe kí àwọn kan bíi apá ríro abọ́rùn wọ́ ríro tàbí kẹ̀kí mímí yín kó fẹ́ rí bákan àwọn kan yín lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní ẹ má ṣe zara yín ju bó ṣe lọ ẹ jìnnà síbi tí èéfín bá wà àbí tí ìtì bá pọ̀ sí jù bẹ́ẹ̀ sì ni kẹ́ máa ò bá tripe ju bó ṣe yẹ lọ kó máa fẹ́ ti wrist yín lọ́jọ́ tòní oníràwọ̀ ìpele ẹranko Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́ ohun tẹ́ tí ń fẹ́ ṣe látijọ́ mẹ́ta tẹ́ fẹ́ kówó lé lórí ẹ máa rí ṣe lọ́jọ́ tòní o ẹ máa láṣeyọrí ṣe lórí nǹkan kan lọ́jọ́ tòní tó ṣe bá múni yín dùn àmáyọ̀ yín kún ó lè jọjà lẹ fẹ́ rà ó lè jẹ́ mọ́tò lẹ fẹ́ rà ó lè jẹ́ ilé lẹ fẹ́ kọ́ tó ṣe gbogbo ẹ̀ báyìí lẹ́rìí ṣe láṣeyọrí àwọn kankan wá wà tẹ́tí kówó lé látijọ́ mẹ́ta tẹ́tí invest lórí látijọ́ yìí tẹ́tí ń wò pé ọjọ́ wo ló máa ṣe sóríire èyí ní ìgbọ̀ngàn lọ́jọ́ náà tó ṣe pé ẹ máa rí àṣeyọrí ṣe lórí àwọn kan tẹ́tí ń ṣe látijọ́ mẹ́ta tẹ́tí invest ní kọ̀rọ̀ ẹ máa kéré ẹ̀ ní gbangba lọ́jọ́ torí o sínú yín àdùn táyọ̀ yín á kún ọjọ́ tòní gbogbo àdúrà kí yín ló máa pè ẹ máa rówó dáadáa lọ́jọ́ tòní àwọn tẹ́tí ṣe fún tẹ́tí sọ́pọ́sì náà àwọn náà sọ́pọ́sì yín lọ́jọ́ tòní o ẹ máa ráǹfààní ẹ máa rí dùnú ẹ máa ráyọ̀ dáadáa lọ́jọ́ tòní ìrí àwọlé fún yín níbikíbi lọ́nà kan náà lọ́jọ́ tòní ṣùgbọ́n lọ́jọ́ tòní wá ké sára ẹ gbọ́dọ̀ ṣe kọ́píkọ́pí ẹnikẹ́ni o ẹ ṣe nǹkan yín láàyè ọ̀tọ̀ ẹ ṣe nǹkan yín láàrà ọ̀tọ̀ ẹ sì túbọ̀ tẹpá mọ́ṣẹ́ kẹsì ní faradà látàrí pé gbogbo ilé ìpátá ló máa ṣarajọ láti dire fún yín ló máa ṣarajọ láti dòwó láti dọ́là fún yín o ẹ tẹpá mọ́ṣẹ́ lè nìkẹ́ lè ráǹfààní àtòrí gbámú bẹ́ẹ̀ sì ni ẹ wá ṣọ́ra ṣe pẹ̀lú ònà àpà àwọn nǹkan tó wọ́n gógó lámà àwọn yín rà lọ́jọ́ tòní tẹ bá lọ sọ́jà lénìí á dàbí ìgbà pé gbogbo nǹkan ọjà pátá ní kẹ́ kó lọ léni o ìgbà pé ilé ìhùn mi tàn ìhùn mi bẹ́ẹ̀ ló máa ṣe pàápàá tẹ bá mọ́mọ́ yín tó jẹ́ Capricorn lọ sọ́jà lénìí bí ìgbà pé mo fẹ́ ra mo fẹ́ ra kòkó bàbá aṣáṣùn òun lá máa ṣe lọ́jọ́ tòní o tó sì jẹ́ pé á disturb yín púpọ̀ ọ̀n ti ìgbà tẹ bá tó rà fún kó tó dáwọ́ ẹnu dúró ẹ dájú pé ẹ ṣọ́wó náà lọ́jọ́ tòní kẹ́ má náà àpà ẹ má náà lórí àwọn nǹkan tó ṣe pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ àbí kò ní wúlò kankan fún yín ẹ fowópamọ́ fún nǹkan dáadáa lọ́jọ́ iwájú tàbí kẹ̀kẹ́ kówó yẹn láti fi ra àwọn nǹkan tó ṣe pé ó ní long term value kẹ̀kẹ́ ìsara púpọ̀ lọ́jọ́ tòní iṣẹ́ yẹn á lọ bó ṣe kó lọ bá ṣe pé yẹn àti olólùfẹ́ yẹn á dára ilé owó lè wọlé fún yín lénìí lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lénìí aago 12 lórúkànjọ́ sí aago 1 ní òrùkànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní àpá south dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún lera ọyàn wá jí pépé ṣùgbọ́n ẹ kíyèsára àwọn míì nù yóò ṣe kí ọ̀nà fún kó fẹ́ máa dùn yín bákan tàbí kẹ́ẹ̀kẹ́ ọ̀nà fẹ́ máa ròyìn bákan tàbí kẹ́ẹ̀kẹ́ sọ̀rọ̀ rẹpẹtẹ kóhun yín fẹ́ dàbí gbà pó fẹ́ há bákan ẹ dájú pé ẹ jẹun tó wà healthy dáadáa ẹ má sọ̀rọ̀ àsọjù ẹ sì má tẹ ọ̀rìn kọ́dọ̀rọ̀ síbi tí ó sẹ́gbẹ̀ẹ́ kan ju bí ó ṣe yẹ lọ kẹ́kẹ́ sára oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ ìdùnnú ọjọ́ rere gbà lọ́jọ́ ìjẹ́fẹ̀yìn tẹ̀ ń lò ràwọ̀ yìí lóòrọ̀ kùtù tẹ̀ bá jiná ẹ máa rákìtìyàn ẹ máa rí sọ́pọ́ọ̀tì kan látọ̀dọ̀ èèyàn tó jẹ́ ẹni tó súnmọ́ yín tó ṣe pé wọ́n á fẹ́ stress ara wọn for your own cause lọ́jọ́ ti tòní tẹ́sí jẹ́ pé ó dára kẹ́ appreciate ẹni gidi gan ó dára kẹ́ appreciate wọn tó ṣe kí fọ̀rọ̀wérọ̀ wáyé láwọn èèyàn àti ẹni tó jẹ́ gbọ́n àbábò yín lọ́wọ́ kùtù ọjọ́ tòní tó ṣe pé bóyá advice wọn ló máa fi support yín ni o bóyá akitiyan wọn ló máa fi support yín ni o eléyìí wáyé lóòrọ̀ kùtù ọjọ́ tòní ṣáájú ṣùgbọ́n throughout ọjọ́ ti tòní pátápátá àsìkò ìdùnnú àsìkò ayọ̀ ló jẹ́ fún yín ẹ̀yin gangan lògùn ọjọ́ tòní o ẹ̀kọ́ kíyèsára pẹ̀lú bínú kíyèsára tẹ́ bá ti bínú àbíjú rárá ẹ máa rí dùnnú ẹ máa ráyọ̀ gbogbo nǹkan yín á dùn yín gbà lọ́jọ́ tòní látàrí pé àwọn oríire kan wà tó ṣe pa wọlé fún yín látara kìtìyàn yín àwọn rìwọ́ọ̀dù kan wà táwọn èèyàn máa fẹ́ rìwọ́ọ̀dù yín látara kìtìyàn yín àwọn èèyàn agbóríyìn fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe níbi iṣẹ́ àwọn èèyàn agbóríyìn wọn á nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ́ ń fọwọ́ yín ṣe ìbájọ́ oníṣẹ́ ọwọ́ ìbájọ́ olókoòwò ìbájọ́ oníṣẹ́ oṣù ni ẹ̀ ń ṣe gbogbo àlọ́bọ̀ṣẹ́ kó lọ fún yín lọ́jọ́ tòní kọ́sítọ́mà gan lè appreciate yín pé màámi bàbá mi ẹ gbà nǹkan báyìí mo fi kún owó nǹkan tí mo rà yìí
èèyàn dáadáa ni yín, ẹ túbọ̀ ṣe dáadáa lọ́jọ́ tòní o, ẹ ṣe dáadáa lọ́jọ́ tòní, ẹ ṣiṣẹ́ yín bó ti yẹ kẹ́ ẹ ṣe, ẹ lo creativity yín dáadáa lọ́jọ́ tòní, ẹ lo ọpọlọ pípé yín dáadáa lọ́jọ́ tòní, ẹ lo smartness yín dáadáa lọ́jọ́ tòní, ẹ ṣe nǹkan yín lára ọ̀tún lára ọ̀tọ̀ tó ṣe pé lè máa mú kórí àwọn èèyàn tọ́wọ́ gbà yín káwú tí wọ́n sì wò pé lágbájá ó wọ́ ti ká praise ẹ̀, ó wọ́ ti ká fún lẹ́bùn, ó wọ́ ti ká ta lọ́rẹ tẹ́lẹ̀ sì lè bí kí ẹ tún tẹ̀síwájú nínú ayé ti dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣe prayer lọ́jọ́ tòní pé gbóòrò ní kó má ṣe fòyín dá o, kẹ́rì lè gbámú dáadáa lọ́jọ́ tòní, ní gbogbo nǹkan yín á lọ dáadáa, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ẹ wá gbọ́dọ̀ kíyèsára, ẹ ní ìrẹ̀lẹ̀ ló dára o, ẹ gbọ́dọ̀ gbéraga rárá, ẹ gbọ́dọ̀ ṣèṣe pé èmo tó tán báyìí, ẹ gbọ́dọ̀ jọ̀gá yín lójú rárá o, ẹ ní ìrẹ̀lẹ̀ púpọ̀ dára lọ́jọ́ tòní o, ṣùgbọ́n ẹ wá tún wá ṣètọ́jú ara yín, kẹ́ ṣe dáadáa síra yín púpọ̀ lọ́jọ́ tòní, iye owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Fíṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 ní òwúrọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 7 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. West dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Lè rọra yá wájú pé ṣùgbọ́n ṣíṣe kórí fífọ́ kò fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀ látàrí pé nǹkan pọ̀ tẹ́fẹ́ gbé sórí lọ́jọ́ tòní tàbí ká ní nǹkan pọ̀ lọ́tún ló sì tẹ́fẹ́ mú ṣe lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ ìyànjọ́ ayọ̀jọ́ dùnú ọjọ́ ire ló jẹ́ fún yín, ṣùgbọ́n kí èsàrà púpọ̀ ọkàn ọ̀pọ̀lọpọ̀ yín máa ga, mood swing máa pọ̀ púpọ̀ lọ́jọ́ tòní, ẹ máa fi ìbí ìgbà pé ẹ wà lost in thought, bí ìgbà pé ẹ gẹ́tì ara yín ló máa rí lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ máa gẹ́tì ara yín o, ìrònú ìgbésí ayé yín ló pọ̀ jù, òun ló fà ó, ẹ má ronú àròjù lọ́jọ́ tòní, ìrònú máa gbọ́kàn ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní o, bí ìgbà pé ṣé kò yẹ kí n wà lélẹ̀, ó yẹ kí nǹkan báyìí ti ṣẹnu rẹ̀, ó yẹ kí nǹkan báyìí ti ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tẹ́ bá ti ń gbé kọ̀kọ̀ ṣáwọn kan tó ṣe pé kò tọ́, ó ṣeé ṣe káwọn kan yẹn kó fẹ́ bi yín léèrè díẹ̀ lọ́jọ́ tòní o, tẹ́ bá ti wá ń gbé kọ̀kọ̀ ṣáwọn kan dáadáa, ó ṣeé ṣe kí nǹkan dáadáa náà kó fẹ́ bi yín léèrè lọ́jọ́ tòní, kẹfẹ́ rí dùnú, kẹfẹ́ ráyọ̀, kẹfẹ́ rí gbogbo gbámú, àwọn èèyàn á nífẹ̀ẹ́ yín, ẹ̀yin náà nífẹ̀ẹ́ àwọn èèyàn lọ́jọ́ tòní, àwọn èèyàn á rí nínú ẹni tí ó tọ́ sí láti ṣàpọ́nlé fún, láti respect dáadáa lọ́jọ́ tòní, ẹ máa gain respect àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní, ẹ wá kíyèsára kò sí bí mood yín ṣe lè ṣe kíní tó, ẹ má ò lè fàyè gba mood swing rẹpẹtẹ débi pé ẹ máa kanra máwọn ènìyàn, má kanra mẹ́nikẹ́ni, ẹ free ara yín, ẹ kàn rí dájú pé ẹ set boundaries, tẹ́ ti ṣe nǹkan ọ̀dọ̀tí, bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí ìrìn òru pátápátá lọ́jọ́ tòní, ẹ jìnnà sáṣọ dúdú pátápátá lọ́jọ́ tòní, ẹ jìnnà sí sísun ní òkùnkùn pátápátá lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ wà holy, ẹ wà ní mímọ́ ló dára púpọ̀ lọ́jọ́ tòní, ẹ wá wákòókò láti ṣe prayer pàápàá láti kó lucky time yín láti ṣe prayer tí ń ṣe aago 2 ní òrùgànjọ́ sí aago 3 ní òrùgànjọ́, ẹ sì lè lo àkókò yìí náà tí ń ṣe àkókò lucky hour yín náà láti yá láti ṣe prayer tákòkò àti ṣe prayer yẹn bá ti lọ sẹ́yìn, another time tẹ́ tún wà lucky díẹ̀ tẹ́sùn lè fi ṣe prayer náà ní aago 8 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 10 láàárọ̀, èyí ni ìmọ̀ lọ dáadáa, tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe, ẹ sì tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn, bẹ́ẹ̀ sì làwọn àlá tẹ́ bá lá, ẹ kọbi ara sí dáadáa lásìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ yín máa láàlá, ẹ máa láàlá sọ bẹ́ẹ̀ náà lánàá, tẹ́ bá sùn lánàá mọ́jú ènìyàn ó yẹ kẹ́ láàlá, bẹ́ẹ̀ sì ni tẹ́ bá láàlá láàrin àṣálẹ́ mọ́júmọ́ ló ṣeéṣe kí ẹ rí àlá ńlá lásìkò tó ṣe pé àlá náà máa jẹ́ tó ṣe pé á ní ìtumọ̀ ńlá fún ìgbésí ayé yín, ó máa sọ púpọ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín, ó dára kí ẹ tẹ̀lé àlá náà tó bá ti tu fún yín, kẹ́ gbé ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ gbélé lórí, tó bá yẹ pàlà rere ni kó ètè wá sí ìmúṣẹ, bá jàlá abẹ ni kó ètè wọgbó lọ lọ́jọ́ tòní, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, tẹ́ bá calm down tẹ́ sì gbóhùn tó ń sọ sí yín lọ́kàn, bá ṣe bóyá tó lólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Fíṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 8 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò, èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní, aago 2 lórúkànjọ́ sí aago 3 lórúkànjọ́ jí àkókò, èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpàsáàtù dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, ìra ọyá wájú pépé ṣùgbọ́n ó ṣe káwọn kan bí ẹsẹ̀ dídùn báyé sọ lánàá kó wáyé tàbí kí immune system yín kó fẹ́ weak kó máa ṣe ń gbígbà pé àbí kẹ́ sùn àbí kẹ́ kàn relax, ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀, ẹ sùn dáadáa lọ́jọ́ tòní, ẹ sì rí dájú pé ara yín náà dáadáa, gbogbo nǹkan tó lè bí àìsàn ẹ jìnnà sí pátápátá, bí ó sì jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ra tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161, kí gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.